ìsálà yìí yóò máa lọ bá ìyàgbọ́n kan ó ní blue film nílùú Ìbàdàn má kó àbùkù bá àwọn àfáà ilẹ̀ Yorùbá afọlọ́n fi bẹ̀ ọ́ torí wípé ní rábítà omi ara ẹ̀jẹ̀ ara Maulana Sheikh Adam ni wọ́n fi dá rábítà lẹ̀ bàbá wa rí wípé ní rábítà yìí àwọn fẹ́ fi tẹ̀lé ayé al-Qur'an tá a fẹ́ gbàbẹ̀ wọlé wípé ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu al-Qur'an ní ìwọ ìyàgbọ́n kan nílùú Ìbàdàn ní blue film al-Qur'an ní wa'tasimu bihablillahi jami'an ẹ̀dí okùn Ọlọ́run ọba mú tí ń sí al-Qur'an ìyẹn ni wípé ní ìjọ kan ní kí mùsùlùmí ó ṣe ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ wala tafarraqu ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ ibòmí al-Qur'an sọ wípé ní ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ wa tafshilu tẹ́wàá padà wá jákulẹ̀ wa tadhhaba rihukum agbára yán lọ òun ni bàbá Sheikh Adam fi ṣe náà fi dá rábítà kalẹ̀ ní 1964 ìwọ ìyàgbọ́n kan oní blue film nílùú Ìbàdàn disgrace ló jẹ́ fún gbogbo tí ń jẹ́ obìn lágbàáyé kódà ẹni tí ò kéwú gangan kò gbọdọ̀ wúrú wà tí wọ ìyàgbọ́n kan tó ń wù billahi la ilaha illa huwa torí wípé ní kí ló fẹ́ gbàmbi kí rábítà ò tú kí lẹ fẹ́ gbàmbi kí rábítà ó bàjẹ́ ní ìsìn rábítà ní represent Islam nílẹ̀ Yorùbá ó sọ agbára Islam dódídí ìwọ wá yọ àkétì ó fẹ́ fọ́ rábítà ẹ ti gbìyànjú rẹ̀ Ọlọ́run ò gbà fún yín bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n já sí wípé ní wọ́n já lákùn lọ́wọ́ yín láti lè bà rábítà yìí jẹ́ láti lè fọ́ rábítà ṣé bàbá wa ìmáàmù agbọ́dọ̀mọ kékeré nílùú Ìbàdàn adamallah hayata wada wulasahu ṣé bàbá náà fẹjọ́ sùn wípé rábítà ọ̀pá wọn lé àbáwọn ń kàbùkù ní rábítà ó nípò tí bàbá dìmú ní rábítà bàbá àbúrò mẹ́ta sì ti fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé ṣé bàbá wa nílùú Oǹdó ìmáàmù Oǹdó náà fẹjọ́ sùn ọ wípé rábítà ọ̀pá wọn lé ìwọ ìyàgbọ́n kan àti ẹ̀sàsàlẹ̀ àti fàtáyọ̀ onítìró oníbàdàn àti ajigini wọ́jà tẹ wá tí wọn pé tẹ̀lé àfi kí rábítà ọbàjẹ́ bàbá wa tí wọ́n jẹ́ olórí ìmáàmù ní rábítà bàbá wa ní Èkìtì sáwọn ni wọ́n fẹjọ́ sùn ọ wípé nítọ̀ àwọn ọ̀dà pẹ̀lẹ́ rábítà o rábítà recognize àwọn o àbí bàbá wa ní máa ṣàwọn nílùú Ọ̀ṣun tí wọ́n ní rábítà tó gbé ẹlòmíì tó bá jáde níta ń sọ yìí òun ò ní rí sí àkíyèsí kò sí ní rí pé à ń dáàbò bo ìsìláàmù ni yóò máa lérò wípé wọ́n ń bú ìyàgbọ́n kan ìlú Ìbàdàn yóò ní wọ́n ń yẹ̀yẹ́ ìyàgbọ́n kan ìlú Ìbàdàn tọ́já sí wípé ní oní blue film ni gbogbo ayé àṣírí rẹ̀ tú sí gbogbo ayé ìwọ wa ń pìtàn ìtẹ́ eré ibú ìtẹ́ tí ọ̀gbẹ́ni àwọn bàbá rẹ̀ láwí òun ni ìwọ ìyàgbọ́n kan wá ń tẹnu bọ̀ wípé Sheikh Adam sẹ́ o ọmọ kékeré ni wọ́n tálọ́bọ̀ jẹ́ pé wọ́n sọ ọmọ kékeré ni bàbá Sheikh Adam ọmọ ọdún mélòó lànẹ́bì fi bẹ̀rẹ̀ ẹsẹ́ iye ọdún tí ànẹ́bì bẹ̀rẹ̀ ẹsẹ́ iye ọdún yẹn Sheikh Adam dá rábítà lẹ̀ wọ́n ti tún ẹ̀jẹ̀ tútù bá ń lọ gan gẹ́gẹ́ bí according to bàbá mùdúrù mákàtí sọ so ìwọ wá ń fi àwọn bàbá rẹ̀ òfin wọn wí Sheikh Adam wallahi tallahi ìsúná bìdá ìlẹ̀ àṣìṣe ńlá ni fún ìwọ ìyàgbọ́n kan oní blue film ọ̀rọ̀ bí fún nǹkan ni wọ́n sọ rábítà bàbá rẹ̀ tó ń sọ̀rọ̀ wọn yẹn náà bàbá rẹ̀ nílùú Ìbàdàn yẹn billahi la ilaha illa huwa wọn ò tó bàtà ẹsẹ̀ Sheikh Adam àfi yẹpẹrẹ wọn nínú ayé ṣe nítorí Sheikh Adam fún wọn ní tẹkírìm gáyàtà tẹkírìm Sheikh Adam fún gbogbo àwọn bàbá yẹn nílẹ̀ Yorùbá àpọ́nlé tó já sí pé ní àáfà kan ò fún wọn ṣáájú rí àṣìlè ráfà kan tó lè fún àáfà Ìbàdàn gbogbo àáfà ilẹ̀ Yorùbá tó lè fún wọn nírú àpọ́nlé bẹ́ẹ̀ mọ́ láyé kò lè ṣẹlẹ̀ mọ́ torí wípé ní bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọmọ alága bàbá Sheikh Adam ní wọn ò jẹ́ kí ìtàn bàbá yẹn parẹ́ mú àáfà tó ṣe rú ẹ̀wà ṣáájú nílùú Ìbàdàn tó wá ń fi àwọn bàbá yẹn òfin wọn wé Sheikh Adam sí ànábì òun ló dé gbẹ̀yìn nínú gbogbo àwọn ànábì Ọlọ́run bàbá ńlá bàbá ànábì Ibrahim sáré ọ̀kadà ju gbogbo wọn lọ ní ànábì Ọlọ́run fi ṣe pàápín gbogbo àwọn ànábì Ọlọ́run òun ló wá pé iṣẹ́ wọn ìwọ ìyàgbọ́n kan oní blue film ìlú Ìbàdàn àti wá àti gbogbo àwọn alátìlẹyìn yín tá a sọ yìí ẹ rí wípé ní eléri ibú ní bàbá yín mùnáfìkì tí bàbá yín ṣe ní rábítà òun lẹ́yìn ọmọ náà lẹ́ra wọlé yìí bójú wọ ọ̀bà tó àná nígbà tí wọ́n jìtẹ̀ bàbá Sheikh Adam rahimahullah ojú wa tó tò ní róòlù táwọn bàbá yín play ní rábítà àwọn bàbá dáadáa ni wọ́n ṣùgbọ́n ìwọ ọmọ búì ìwọ ọmọ òfò àdánù yìí oní blue film ọmọ tó ò nójútì àbúrò rẹ ọgbọ́pọ̀ àbúrò rẹ ṣe n tó gbé wọ rábítà nù example gidi nìyẹn tábúrò rẹ jáde tí ń sunkún pé ní ẹ má bá wí àpàdà sí abúkú ló jẹ́ bá àǹtí òun torí pé ó ti ṣe dáadáa kọjá rí dáadáa tó ṣe kó tó di pé ní okó virus okó àgbákò òun ni market fi pè ọ́ngbà náà ìwọ máa ṣe rí ibú tó ń ṣe yìí tó ń ṣe blue film káàkiri tó tún ṣe tó ń bọ́ ọmọ kékeré nù rẹ tó bá sùn téèyàn boyún jẹ́ mọ́ la so rẹ̀ pé gbogbo tẹ̀yẹ́ parẹ́ lórí social media ni àwọn ọmọ rẹ̀ ló ń kọ́ ìtàn burúkú yẹn kalẹ̀ fún so àbúrò rẹ̀ jáde ó ní àwọn ẹ̀mọ́ bínú sáǹtì hùn ó ní ń bo ọkọ̀ fámìlì àwọn jẹ́ ni ń bo ọkọ̀ bàbá àwọn jẹ́ ni ìwọ náà wọ àbùkù tó ń kó bá bàbá yẹn àwọn bàbá yẹn wọn yanu ara wọn sọ yí pé nítọ̀ Sheikh Adam o ìránṣẹ́ àwọn ni ìwọ mo fọ ọmọ àdánù tó ń ba ìsìlámù jẹ́ tó ìsìlámù làwọn ń jà fún rábítà tilẹ̀ Yorùbá ni ó sì wà láti wá tẹ̀lé àyàkùnrin láti fi so gbogbo tí ń jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá papọ̀ ni ẹ̀yin ọlọ́tẹ̀ gbogbo yín dẹkùnrin ìjọba yìí nísìn tẹ́ni àfikí rábítà ọba jẹ́ àfikẹ́ ẹ̀rẹ́yìn rábítà kí lẹ fẹ́ gbà mẹ́sàn pé ìsìlámù lẹ fẹ́ dojú ẹ̀bú lẹ́hun ìsìlámù táyẹ̀ ẹ̀sẹ̀ ń wọ́nà fún nílẹ̀ Yorùbá pẹ́kọ̀ kí ìsìlámù ọ̀lágbára bàbá Sheikh Adam wá dá kalẹ̀ ìsìlámù wá di pé ó ní agbára ọmọ rẹ̀ lẹ́yìn bàbá Sheikh Adam òun bàbá mùdúrù markaz adamallahu hayata wa dawlatahu ẹ wo bàbá ṣe handle rábítà pẹ̀lú ọkọ̀ bàbá personality bàbá ẹ wo iye millions tí bàbá gbà wọlé ètò ṣe kéde nu ètí ò ṣe kéde tí bàbá wa Tinubu president Tinubu Ọlọ́run jẹ́ kí wọ́n láti yọrí dáadáa Ọlọ́run jẹ́ kí Nàìjíríà òrojú láyé wọn
ọlọ́run lọ́mọ ẹtí bàbá yẹn gbé kalẹ̀ ní president Tinubu. So personality bàbá ti yín wo lẹ́yìn fi kún rábítà bójú wọ ọ̀bà tó dànà ojú wa tó tò ní. tábà sọ pé àwọn bàbá yín ni wọ́n dìtẹ̀ rábítà lánàá níwọ̀n ọmọ òfò aṣẹ́wó burúkú yìí nílùú Ìbàdàn. So tábà sọ pé àwọn bàbá yín náà bá rábítà jẹ́ lánàá bójú wọ ọ̀bà tó dànà ojú wa tó tò ní. Ojú wa tó ti tò ní báyìí contribution bàbá Sheikh Adam ní rábítà bí wọ́n ṣe ní àwọn ní initiator àwọn ni wọ́n ní fíkìrà rábítà yẹn wọ́n dẹ̀ dá rábítà yẹn kalẹ̀ ọlọ́run bá wọn ṣe àmì sí ọlọ́run tẹ́wọ́ gbà wọ́n fi kọ́ secretariat síbàdàn ní Bódìjà. So gbogbo akitiyan Sheikh Adam lárí àtàwọn tí wọ́n ní ẹ̀mí dáadáa gẹ́gẹ́ bàbá ìmọ̀mù tá à ń sọ yìí bàbá ìmọ̀mù àgbọ̀tọ̀ kékeré àtàwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n dó ti Sheikh Adam ní lánàá òní báyìí nísìnyí bàbá Sheikh Habib wọ́n wá tẹ́wọ́ gbà rábítà wa ń lo òkè àgbàríkà wa ń dé bá rábítà tó bá wá di lọ́la nísìnyí pẹ̀lú ilẹ̀ ibì tí rábítà fẹ́ kọ́ ilẹ̀ ibì tí rábítà fẹ́ kọ́ yìí tó bá wá di lọ́la tí gbogbo ẹ̀ wá láti yọrí tán dáadáa àwọn ọmọ aṣẹ́wó olórí ibú tó bí kalẹ̀ ń láwọn ọmọ tó ti ba rẹ́kọ̀dù wọn jẹ́ ó kún ọkọ̀ sọ́fẹ́ àwọn ọmọ òfò tí obìnrin eléyìí ibú ìbí kalẹ̀ gbogbo ẹ̀ tó bá ti fẹ́ bá sìlámù jẹ́ agbọ́dọ̀ gbógun tí ní agbọ́dọ̀ wọlú náà tí ń ṣe agbọ́dọ̀ obi tó ti wá àìsòdodo yẹn mẹ́lókó bá wa. So àwọn ọmọ tiẹ̀ náà wá dìde lọ́la wọ́n àmọ́ pìtàn eré ibú bí ìyàwó ṣe ń pìtàn eré ibú yìí ìyàwó tó já sí pé ní aṣẹ́wó ni tó já sí pé ní ọkọ̀ òkú kọ́mọ́ọ̀dù ni òun ni mo kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́ nílẹ̀ Yorùbá tó fẹ́ ọkùnrin méjì papọ̀ ìfẹ́ lọ́yà kan l'Amẹ́ríkà ìsù tún fẹ́ ọmọ kan lọ́dọ̀ rẹ̀ tọ́mọ eléyìn kọ́ bá sọ́bù ní jẹ́mọ́lá sí irú wọn lọ́yẹ kọ́ jáde kọ́ mọ́ dá sọ̀rọ̀ Islam disgrace lọ jẹ́. So àwọn ọmọ tiẹ̀ náà padà jáde lọ́la wọ́n padà mọ́ sọ pé ní rábítà sẹ́ ogun àwọn bàbá wọn ni àwọn bàbá wọn kan lókè Sondoko àwọn bàbá wọn kan lókè Yẹ̀wẹ̀rù àwọn bàbá wọn kan lókè Sọnù àwọn ni wọ́n ni rábítà tọ́jà sí pé ní àwọn contribution tí ìyá yín ẹni òfò ọmọ àdánù ntí kó sí rábítà ní sí àmọ́ kí rábítà ó bàjẹ́ kí ni ìwọ obìnrin olórí burúkú kí lọ fẹ́ gbà bẹ́ẹ̀ rábítà tọ́jà sí pé ní Islam náà fi tẹ̀lé ilẹ̀ Yorùbá ẹ̀sà sàlẹ̀ tọ́jà sí pé òun ló kọ́ tó àṣírí ọmọbìnrin ẹ̀sà sàlẹ̀ títọ́ pé òun ṣe súnà orí ibú òun ló kọ́ tó àṣírí obìnrin tó gbógun tí òun gbà tọ́rọ̀ ẹlẹ́ha ṣẹlẹ̀ o kò sókọ tí òpóbìnrin tán òun ló jẹ́ ká màkà sẹ́wó ni òun ló jẹ́ ká màkà ní blue film ni tó bí àwọn alùsùn èrì ibú tọ́lọ lẹ́dì papọ̀ mẹ́pẹ̀lú àbòsí yẹn àwọn ẹni ló jẹ́ ká mọ̀ ìpé ní alábòsí ni oní blue film ni yáyì àwọn ẹgbẹ́ blue film ẹ̀ jáde àwọn ni promoter rẹ̀ àwọn lọ́dọ̀ darapọ̀ mọ́ nísìnyí báyìí. So àwọn ọmọ ẹ̀sà àṣàlẹ̀ àwọn náà padà mọ́ jáde lọ́la pé bàbá àwọn lọ́jọ́ ní lábìtà tó gbé bàbá ẹ̀sà àṣàlẹ̀ yìí ọlọ́run mọ́ bí tí bàbá rẹ̀ wà gbàtàn lábìtà lẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ wà ní ọtí tí mu ti lọ́wọ́ àwọn bàbá tiwa nípele mùsùlùmí ni wọ́n àfáà ni wọ́n ìmáàmù ni wọ́n. So bí wọ́n ṣe ń da lábìtà wulẹ̀ rí wọn ọlọ́run sì ayé social media aláwa yìí nǹkan kò lè lọ free scott free kò lè ṣẹlẹ̀ mọ́ tó bá di wípé ní àwọn ọmọ yín bá wá jáde lọ́la pẹ̀lú ipa ribi tí bàbá mùdírù mọ́gàjì kó ní rábítà tí rábítà wá dodidi tí agbára rábítà wá dé tẹ wá bẹ̀rẹ̀ sí ní yọ àkéètì pé ẹ bàjẹ́ wallahi ìsúnmọ́ bí láì àyín àtẹ̀bí yín lẹ́pàá tó gbé ìsìlámù lẹ́fẹ́ gbógun tì ìsìlámù lẹ́ gbógun tì nílẹ̀ Yorùbá iṣẹ́ àwọn àgbàlagbà tí wọ́n dààmú lé lórí òun lẹ́ gbógun tì ọwọ́ ń fi rẹ̀ wé ọwọ́ ń fi Ìbàdàn wé lọrin àrífín orí ibú wo lẹ́yìn àwọn bàbá wọn máa ń pòwe wọ́n ní àìlọ́ọ̀dà ògòǹgò kèé ṣe ẹgbẹ́ adígbẹ́nẹ́kù Ìlọrin táyé ìparẹ́ kò sílẹ̀ Yorùbá kan tó lè bá lọrin níbi mímọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn síbílẹ̀ lẹ́sẹ̀ tá à ń rí náà ni gbogbo ilẹ̀ Yorùbá ń ṣe tá à ń rí tá a bá sọ wípé ní Ìlọrin o wọ́n ní ayẹ o láàrin ara wọn pẹ̀lú àbòsí kí wọ́n ṣe fún Sheikh Adam gangan o àlefi wọn wéra wọn bílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni mo sọ níbi mímọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn Ìlọrin number 1 tó dòdò bá dé lẹ̀ já sọ ta ló já mọ̀ wípé ní Ìbàdàn àwọn onímọ̀ mẹ́mbàdàn Ìlọrin ni bàbá Sheikh Adam ni tí wọ́n bá kọ̀ tán bàbá yẹn kalẹ̀ ìtàn wọn padà bàbá yẹn sòfò nìyẹn wọ́n lọ jù sáfàn tí wọ́n ní orí pàkankan tí èdè gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin number 1 Ìlọrin òun ni number 1 nípa òun ni kíbílátù dín Ìlọrin ni. So tábàárí ká wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé kéwú tí wọ obìnrin aṣẹ́wó burúkú tó tún mẹ́nu bà orí bàbá rẹ̀ dà ẹni rẹ̀ ní bàbá rẹ̀ ṣùgbọ́n wọn lòun kó àbùkù bá wọn orí bàbá rẹ̀ dà. So nílẹ̀ Yorùbá tábà mú bàbá wa Sheikh Adam tán rahimahullahu rahmatan wasi'a abájámal tábà mú bàbá Sheikh Adam tán nílẹ̀ Yorùbá bàbá wa Sheikh Zubulu lọ́kàn àwọn bàbá tí wọ́n fi wọ́n wé Sheikh Adam yìí tó ń sọ yí pé ní ọmọ ní Sheikh Adam jẹ́ sí wọn ọ̀rọ̀ ojú orí là ń sọ yìí ni àwọn tí ń bẹ láyé lónìí báyìí nínú àwọn tí èmi máa dáwọn àgbàlagbà kódà tó mi tún jẹ́ ìmáàmù wọn wọ́n ju Sheikh Adam lọ́jọ́ orí bídá ìsìláyà wọ́n ju Sheikh Adam lọ́jọ́ orí tí wọ́n ti lé ní 100 sẹ́yìn wọ́n sì tún bẹnu ayé tí àwọn ọmọ kọ̀m̀pútà pẹ̀lú Sheikh Adam ni àwọn bàbá yín tẹ̀ ń sọ nílùú Ìbàdàn gbogbo ẹni mo fi sọ mú ká jáde nu wọn tó ṣe déédéé Sheikh Zubulu ọmọ kẹwàá Sheikh Adam mú ẹnìkan ṣoṣo jáde níbàdàn àtà tó fi délé kéwú gbogbo àwọn fàtọ̀ dálé kéwú lẹ̀ mú wọn jáde ètò ṣe déédéé Sheikh Zubulu bàbá ní sọ̀rọ̀ ọmọ kéwú Sheikh Adam ètò wá ṣe déédéé wọn níbi ká lọ́mọ kéwú mú jáde níbàdàn o ìwọ ìyàgbọ́n ká sẹ́wọ́ burúkú yìí mú jáde nílùú Ìbàdàn ètò wá ṣe déédéé Sheikh Zubulu níbi kí akọtíra mú jáde nílùú Ìbàdàn challenge nìyẹn fún ọ tọ́wọ́ ń fò fẹ̀rẹ̀ ọ̀wá ń gbé àwọn bàbá yín òun gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam àrífín burúkú àrífín orí kẹ̀kẹ́ àwọn bàbá yín ni òtò Sheikh Zubulu yìí tọ́jọ́ ọmọ kéwú Sheikh Adam tí Sheikh Zubulu bá lọ sí ilẹ̀ Saudi ọ̀rọ̀ ọmọ ni wọ́n gbé níbẹ̀ àwọn bàbá tí ní báyà ni wọ́n lọ tọrọ conference ọmọ ẹ̀yà ìmọ̀ conference tí bàbá Sheikh Zubulu lọ reality làwọn máa sọ àdẹ̀ní sọ̀rọ̀ káwà bias reality lásọ àtàwọn tó fi dé lọ ní gbogbo àwọn àfáàgbàgbà táà gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam
nílẹ̀ Yorùbá tábà mú Sheikh Adamu tán tábà yọ Sheikh Adamu kó Sheikh Zugulu lọ́kàn mo máa ń sọ mìíràn náà tẹ̀kírára tó bá jẹ́ pé Sheikh Zugulu bá lọ jọ́ máa lọ ní subhanaka Allahumma ẹ mú Sheikh Zugulu jáde nílùú Ìbàdàn pẹ̀lú àwọn àgbàlagbà tó fi wọ́n kàn bí i Sheikh Adamu yìí àwọn bàbá yín tó dá sí pé ní bẹ́ẹ̀ dákọ̀ wọn nílẹ̀ Yorùbá wọn ọmọ wọn gbọ́dọ̀ ìwọ̀n ọmọ wọn bàbá yẹn àwọn bàbá tí wọ́n fi ń kàn bí i Sheikh Adamu yìí ìwọ obìnrin aṣẹ́wó burúkú yìí oní blue film ṣé blue film ẹ̀ ń bẹ lọ social media àti gbogbo àwọn ìyàwó káàkiri tó bá dé sọ̀rọ̀ ìgbé obìnrin tó sọ pé mọ́kàsí pé ọ wọ́n wọlá bàbá rẹ̀ mọ́lá wọ́n sì wọlá ìgbé ní èyí tí bẹ̀rẹ̀ wọn èyí tí bẹ̀rẹ̀ blue film gbà náà ni mọ́kàsí fi pé ọ ṣebí náà ló fi ń ṣe yẹn rẹ̀ yìí ilé kéwú tó wá tó fi ń wé mọ́kàsí kẹ wọ́n ti wá gẹ́ ilé kéwú kàràṣì kan ṣé wọ́n pè ọ ṣé wọ́n mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ nù ayé mọ́ mú product wọn jáde product Sheikh Adamu ẹ̀yọ kẹ́kẹ́ la kàyó bàbá Sheikh Zugulu mú wọn jáde nínú gbogbo àwọn ilé kéwú tó sọ ìgbé ní Ìbàdàn yẹn Ìbàdàn ìlú wa ní ilẹ̀ Yorùbá ní ṣùgbọ́n ìwọ ọmọ olórí ibú yìí torí pé òun bínú bí lábìtà lẹ̀ ń bínú ni o bí Sheikh Adamu lẹ̀ ń bínú ni o bóyá Islam lẹ̀ ń bínú ni o àmọ́ tó bẹ́ kí ni lábìtà gbé dání tí bá sí Islam àwọn olórí burúkú tí wọ́n pẹ̀lú àwọn ní àlùsùn náà yìí tí wọ́n sọ̀pọ̀ ti wo obìnrin aṣẹ́wó burúkú yìí ọmọ tẹ́ ń sọ ń pa rẹ ni tó bá wá dé lọrin nínú gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá nílọrin ìwájúwájú nílọrin wà o bá ṣe ń sọ ipò sáfà ilẹ̀ Yorùbá kankan tó tó àfáà lọrin o òjò lọ́mọ sọ fún yín o àtà ilé kéwù yín bàbá ní máa dùn gẹ́gẹ́ ṣé bàbá ilé kéwù ọmọ kéwù iṣẹ́ bàbá aláya ni wọ́n ṣé wọ́n dìnnà ìrẹ́ni so tí o wá ń sọ pé ní ilé kéwù tí yàn wà láti lọrin ìwọ mo òfò burúkú ìtọ́ ìdásọ̀rọ̀ Islam ṣé bí àwọn obìnrin bẹ́ẹ̀ ń lọrin àwọn pòfẹ́sọ̀ ń bẹ ní lọrin tí wọ́n jó obìnrin tí wọ́n sẹ̀ kéwù rẹ̀ sí wẹ́wẹ́ wọ́n sẹ̀ kéwù bàbá rẹ̀ sí wẹ́wẹ́ bí jáde sí láyé láwọn obìnrin níjọ́ lórí káwọn máa ṣe wọn bí ọ̀sìn sí wọn lórí ibú káàkiri nílẹ̀ Yorùbá yìí ìwọ táwọn kan jóbìnrin àkọ́kọ́ táwọn àwọn nílẹ̀ Yorùbá wípé ní obìnrin o alhamdulillah obìnrin ṣe wá sí o ìwọ náà lọ wá di irinṣẹ́ ṣètọ́nù yìí tó dá sí pé ẹni tí òkè ogun tí wọn fi jẹ umul fitinati nílùú Ìbàdàn kọ́kọ́rọ́ tẹ́lú tó ń dánwò yìí gbogbo tí ń jẹ́ atrocity aburú láyé yìí ọwọ́ obìnrin ló pín sí mo ti lo àdìsá náà bí fún pé ní ìsàlám testahi fásitì máa ṣì ta tó o bá ti ní tìjú gbogbo tó bá wọ ní kọ́ máa ṣe irú wọ gbọdọ̀ máa dá sọ̀rọ̀ Islam mọ́ nílẹ̀ Yorùbá amílà sọ́wọ́ dá sọ̀rọ̀ rábítà ṣé o dé rábítà wọn lé ọ apádà sí aburúkú ló dé bá àwọn bàbá yín náà àfọn bàbá tí wọn tó dédé bí bàbá Ìmámù Ìbàdàn agbọ́dọ̀ máa kékeré ẹ òbí ṣe àbíkú sẹ́ńpá bàbá yẹn lé ṣé bá ti bá padà sí aburúkú dé bá àwọn bàbá yẹn nílùú Ìbàdàn kí ló lé wọn rábítà kí ló lé àwọn bàbá yẹn ní rábítà táwọn bàbá yẹn fi wà ní rábítà ẹ sọ fún mi tẹ wá dóńtà níta rábítà tẹ wá ń sọkò sínú ilé pé kí rábítà sáfọ kó sábà jẹ ṣé nítorí bọ́lá ti gbọ́lá fún bàbá Sheikh Habib wallahi ta'ala ìṣúná bí láìláìlá wà bọ́lá wọn ṣe gbọ́lá fún wọn ni kódà gbogbo tí lè ṣe kálẹ̀ bọ́lá wọn ṣe gbọ́lá fún wọn lẹ́yìn yẹn torí pé àníyàn wọn mọ́ àníyàn bàbá tí tí ò mọ́hun lọ́fà láàfin òfin representative ní rábítà mọ́ kí ló dé wọn rábítà àwọn ọmọ olùkọ́ àgbákò nílùú wo tẹ́lọ̀ lẹ́dí papọ̀ mọ́ láti fọ́ rábítà kí ni orí bàbá tí wọn náà rábítà mọ́ ẹ sọ gbogbo àwọn bàbá tí àwọn ọmọ wọn tí ó dá sí pé ní àmọ́ gẹ́gẹ́ bí ọmọ aṣẹ́wó burúkú yìí tó ń sọ̀rọ̀ nísìnyí tó ń sọ kò sí Sheikh Adamu tó ń sọ kò sí baba Mudu Markaz tó ń sọ kò sí rábítà àwọn bàbá rẹ àìlátìbọ̀tàn tó dáa ní òjò kí wọ́n ní representative ní rábítà mọ́ lẹ́yìn náà gáwó lọ́ọ̀kan ẹ̀ lè wọlé mọ́ so ó dé rábítà wọn lé ọ bó tẹ̀ jẹ́ pé ní irú rẹ̀ kọ́ ni wọ́n wá rábítà ìwà aṣẹ́wó burúkú kọ́ ni wọ́n wá rábítà bí lẹ́yìn láìláìlá wà ọkùnrin wọn yẹ tí ì bọ́ ọ̀sùn kan dákọ̀ ọkùnrin náà fún mi débi ní ọmọ 19 years ọbọ̀ ọ̀sùn títí ó tún gbóyún jẹ́ mọ́ ọlá so a máa sọ òdodo àìmọ́ máa sọ òdodo wọn lẹ́gbàá kí ni àfẹ́ ìfẹ́ gbàmí ọ̀rọ̀ tí ń sọ yìí kí ló náà fẹ́ gbàmí kọ́ bàrá bítà jẹ́ kí ni ìyàgbọ́n kan Ìbàdàn fẹ́ gbàmí kọ́ bàrá bítà jẹ́ ṣé ó dé àbí ipò tí bàbá Sheikh Adamu dìmú náà ni bàbá wa Mudu Markaz kò ní ìdìmú ó kọ bàbá yín ìwọ náà fún kọ bàbá rẹ fi réèsì owó tẹwàá lọ lẹ̀ nípa pọ̀ mọ́ àwọn onísúnnà lérí ibú tọ́já sí pé ní àwọn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá ìlú Ọ̀yọ́ jẹ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da ìlú Ọ̀yọ́ rú a sì kìlọ̀ fún bàbá ìmáàmù ẹ wo èyí tàbá ti sọ pé kẹtù gbé lọ sí ọ̀ndà súnnà náà Ìlọrin náà fi máa bá wájú bẹ́ẹ̀ ṣe lè múrù bàbá wọn lè márùn wá nílùú Ìlọrin nílùú Ìbàdàn nínú àwọn àfáà tí ń bẹ lásìkò yìí àti pòfẹ́sọ̀ nù yín àti dọ́kítọ̀ nù yín nílùú Ìbàdàn ẹ múrù bàbá wọn lè márùn jáde níbi mímọ̀ tẹ́bá tí wọ́n sọ̀ndà súnnà náà ẹ tún rí pòfẹ́sọ̀ Akuri tí wọ́n lọ dà Ọ̀yọ́ rú níbi gbogbo ibi tó tẹ̀ bá ti wà ìbẹ̀rẹ̀ ti máa rí wọn tẹ́bá tí kójọ báyìí ibẹ̀ òtún ní ti mímọ́ láyé fáwọn àbàdà àdìgbò iwájú Ọlọ́run tó ẹgbẹ́ ìlú Ìlọrin lẹ̀ bá ń bínú nípa rábítà iwájú ní Ìlọrin wà o iwájú ni wọ́n wà níbi mímọ́ o níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí o wà láì iwájú ni wọ́n wà o wájú náà máa bá lọrin torí wípé ní bàbá Sheikh Alimi wọ́n ti parí gbogbo sẹ́hùn ara sẹ́yẹ tí wọ́n parí ṣé bí bàbá Sheikh Adamu Ọ̀yọ́ ni origin bàbá kí ló mú wọn dé lọrin tí wọ́n fi promote lọrin káàkiri gbogbo ogun mẹ́rin àgbáńlá ayé ṣé bí nítorí wípé ní àgbáńkà bàbá Sheikh Alimi níjọ́ òní lọrin bẹ̀rẹ̀ gbogbo lọrin bẹ̀rẹ̀ ní ìsìnkẹ́ tí ìjú 300 years lọ ìlú òlàwà lè fi wé Ìlọrin nílẹ̀ Yorùbá ọlá Ìlọrin ní Islam ilẹ̀ Yorùbá fi ń mí àtàkùn fi dẹ́kọ̀ òun ni wọ́n mọ́ dùnmí fáwọn Ìlọrin ní dùnmí fáwọn àbá Ìlọrin kí jẹkújẹ ti bá yé yín jẹ́ títí dì sí kẹ mọ́ mọ́ ipé ní Markaz yóò àfihàn ọba Ìlọrin ni wọ́n lé àfihàn ọba Ìlọrin ni Markaz so bàbá Sheikh Adamu wọ́n gbé Markaz yẹn kalẹ̀ nílùú Èkó lágége
ó wá di headquarter fún gbogbo ohun tí ń jẹ́ àfíàsì ìsìláàmù nílẹ̀ Yorùbá àtàwọn fi dé lọ́rin náà bí ọba sí mẹ́ríkà sí ń bi ọ̀rọ̀ ìsìláàmù ò pé bàbá Sheikh Adam lọ́lọ́ fi ṣe kòǹgẹ́ wọn so ẹni tó wá ṣerú báwọn tí wọ́n wá gbé ìmọ̀ náà dé sílẹ̀ Yorùbá tí ó di pé gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn náà wá proud ṣe bí proudness yẹn lọ́fà láfi ń bá Ìlọrin fagagbága nísìn tí ọba sọ́la Sheikh Adam ni ṣe bí Ìlọrin gbogbo àwọn bàbá tí wọ́n kéwù Ìlọrin gbogbo tí wọ́n kéwù náà ọwọ́ àdúgbò ní alhamdulilayi ilẹ̀ Yorùbá náà wọ́n fọwọ́ sọ̀yà pé àwọn náà sì tó di mímọ̀ àtàtì èdè ìrìwọ̀ ìyàgbọ́n kẹ́yìn oní blue film Ìlúbàdàn àtàtì èdè orí ẹ̀ so Ìlọrin bàbá Sheikh Adam lọ́lọ́run fi gbé ògo Nàìjíríà jáde káàkiri gbogbo àgbáyé ṣé bàbá yín àwọn bàbá yín tó dájú pé ọlá àwọn ọ̀kọ́jà ibi tí wọ́n wà Sheikh Adam lọ́wọ́ promote ọlá àwọn délẹ̀ lágbáwá káàkiri gbogbo ààyè ṣé orípa bàbá rẹ̀ mẹ́kú tọrun ìyàgbọ́n kọ́ ní blue film tó bá dákọ̀ bàbá rẹ̀ ń gẹ́lẹ̀ sí wọ́n mọ̀ ẹni tí wọ́n mọ̀ lágbèrè tí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá gan ṣé tó bá kó mẹ́ tó bá dé Abidjan l'Afrique Coast tó dájú pé ní 80% Èjìgbò Abidjan ni ilé kí ó tó ní standard tí ń bẹ ní Abidjan kò sí ọ̀tọ̀ tàbí Markaz kò sí kí ó ní lẹ́yìn Markaz mọ̀ l'Abidjan Markaz Pressville tí bàbá wa Sheikh Adam Yahya Al-Fulani tí wọ́n lọ bá wọn sí program jọ sí lórí Sheikh Haji Jamal so àwọn ẹni wọ́n dominate gbogbo bẹ́ẹ̀ so tọ́wọ́ kó mẹ́ tó fi wá kárí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Haúsá tó fi wá dé gbogbo tí ń jẹ́ ilẹ̀ Lárúbáwá àwọn bàbá ti ẹ̀hún ni wọ́n wá fi wọ́n wé Sheikh Adam tí tó gbé ní àwọn bàbá rẹ̀ mo fọlọ́run búra sí wọn ò tó Sheikh Zughlul wàláì mo challenge yẹ everybody mo challenge àwọn bàbá yín nìbàdàn nílẹ̀ Yorùbá tí wọ́n bá tó Sheikh Zughlul tọ́jọ́ máa kí o Sheikh Adam ẹ̀fún wọn jáde